ní nǹkan tí mi ń ṣe láìṣẹ̀ tí mi ní nǹkan tí mi ń ṣe tí mi ìsanwó nú ẹ̀. ṣé ìfẹ́lẹ̀ mi náà ń gbà èmi kan fún àrà mi kan ń gbà nígbà tí lọ àdúrà kò lẹ́ ń gbà ṣàdúrà àti èkó lẹ́ ń ṣe ṣe ń wò wọ́n báyìí ṣe ń wò wọ́n bó ṣe ń ṣe ìyàwó ọkẹ ṣáàrin gbogbo wọn olóòtú ṣáàrin gbogbo wọn yẹn ni màá wá dúró sí. ẹ máa bọ̀ ń bí màmá ẹ gbé sẹ́gbẹ̀. ṣáàrin wọn yẹn ni màá dúró sí tí màá jẹ́ kó pa mí. ẹ máa lọ. tẹ́gbà yẹn ṣáàrin wọn ni màá dúró sí. ṣé mọ bàbá Àlímọ̀ àti ìyá Àlímọ̀ rí? lẹ́nu ìgbà tí ìṣẹ̀lẹ̀ ni mo tó mọ bàbá Àlímọ̀ àti ìyá Àlímọ̀. ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? nínú ọdún tó kọjá yìí ni a rí wípé ọmọ ọdún 4 ó sọnù ní àdúgbò wa tí ò dẹ̀ ṣẹlẹ̀ rí. tálẹ̀ yín wá fura sí gbogbo ọmọ yẹn. nínú ìrìn àjò wa ni wípé àwọn nǹkan tá à ń rí àti tá à ń gbọ́ eléyìí tí mo gbọ́ ní ọjọ́ 27 oṣù kìíní ọdún tí a wà yìí, ìyá Àlímọ̀ mú ẹ̀rọ ìléwọ́ ó sáré wá bá mi ní ọjọ́ 27 ọdún tí a wà yìí ní oṣù kìíní tó dẹ̀ sọ pé bàbá Àlímọ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ àmọ́ ní ṣé kò sí wọn sí nílé ni ó ní wọ́n lọ Ìlọrin. ó dáa mo wá gba ẹ̀rọ ìléwọ́ bàbá Àlímọ̀ ní nǹkan ṣẹlẹ̀ nínú ilé òun báyìí lórí ọ̀rọ̀ ọmọ tó sọnù yìí. mo dẹ̀ kọjá síbẹ̀ pẹ̀lú èmi àti ìyàwó àtọmọ àtàwọn kọ̀ọ̀kan. ìgbà tá a débẹ̀ mo bá omidan Adá àti Happiness nínú ilé òun pẹ̀lú ìyá Àlímọ̀ àti àwọn ọmọ kéékèèké. mo wá béèrè wípé ṣé kò sí o, wọ́n ní Adá ń sọ wípé ní ọjọ́ tí Àlímọ̀ máa jáde pé girama tó wà ní ilé wọn fún Àlímọ̀ ní owó àti góòdì pé kí wọ́n lọ ra bisikíìtì wá ní ìta. Adá wá sọ wípé ìgbà tí wọ́n lọ ra bisikíìtì yẹn wọ́n wá lọ wọn padà. ìgbà tó máa padà wá góòdì nìkan ló wá padà wá sínú ilé. mo wá ní Adá láti iye ọjọ́ ìta tí ń ṣe wàhálà ládùúgbò yìí tí ò sẹ́ni tó lè sùn tó lè jẹun nígbà ọdún títí di àsìkò yìí. ó ṣàlàyé ọ̀rọ̀ yìí ní ìyàwó ẹ̀ Happiness tó jẹ́ ìyàwó àbúrò ẹ̀ ló bá fọ́ létí pé òun fìyà jẹun láti ọjọ́ yìí tóun sún sẹ́ẹ̀lì kiri. ó dẹ̀ mọ ọ̀rọ̀ yìí ó ṣàlàyé. Adá wá dáhùn wípé girama ló sọ wípé kó má sọ nǹkan kan. ibi tí mo ti lálejò nìyẹn tí àwọn àlejò ti wá béèrè mi tó jẹ́ àwọn alájọ mi tí mo sáré lọ sí ìtàmọ́dẹ̀ ní kí wọ́n máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn sílẹ̀. ìgbà tí màá fi padà dé wọ́n ní wọ́n ti yanjú ọ̀rọ̀ tán. ibi tí mo mọ̀ dé nìyẹn olóòtú. Adádà ẹ bá mú Adá wá. ẹ ṣé kí ló kọ yín lẹ́ẹ̀kan sí sà? orúkọ mi ni Adéwálé. ẹ ṣé. Adá jókòó. ta ṣe ìyá ògùn tó ló ń gọ́? ok wọn bẹ̀rẹ̀ ni. kí lorúkọ yín? Adá. ṣé ẹ mọ ọmọ kan tí wọ́n ń pè ní Àlímọ̀? Àlímọ̀ báwo làlímọ̀ yẹn ṣe jẹ́ sí yín? sọ̀rọ̀ báwo làlímọ̀ yẹn? ta ni bàbá Àlímọ̀? ẹ má wọ̀rí. ta ni bàbá Àlímọ̀? bàbá rẹ̀ nìyẹn. ta ló gbé Adá? kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ Àlímọ̀? ẹ̀bọ ló wà. Gold. Carry am. Na gold carry am. Yes. Carry am to where? No buy biscuit. I dey hear you. Gold. Carry am. Go buy biscuit. Okay. Go for down. That road. Go buy biscuit. So, and that fall. Who find am? Me. You dey find the word who? Gold. You dey find gold. And that pikin animal. You dey find Àlímọ̀. And that bath
finish the father and also Okay. and also so good give her money to buy biscuits. Who be good? Give herself Nas. small Okay. child. Okay. He did there buy biscuits. Gotta go for no road. And mama there Who? in the washcloth. Mama. In the washcloth. Mm. He there the washcloth. So they give her money. So they buy biscuits. Which mama? Mama good. Mama good. Yes. Okay. In the there. He there the washcloth. Where? For the house. Okay. For where that Alima now. For where Alima. For where that Alima. For where in the now. Now mama Kara is Who? good. Who carry her? Good. Mama good. Carry Alima. Yes. To where? He carry in a bag. They go. If you see that mama, shey you go talk the thing wey you dey talk now. If you see that mama, Yes. you go talk am. Yes. Shey na mama that mama wey you dey talk, wetin be her name? Mama good. Mama good. Yes. Na mama good na him carry Ada and na him carry Alima. To where? Shey that time wey you wan carry am, him tell you say I wan carry Alima go He reach. tell me. Eh. He tell me. And the father. No sir. Since wey dem find am, why you no talk say na mama carry am? I forget. You forget. Yes. Why you dey forget? Why you dey forget? Shey the thing wey I dey talk now, if you see that mama good, you go talk the thing wey you dey talk now. Yes. For wey mama ńkọ́? Ẹ bá mú màmá wá. Wọ́n tí màmá tó ló ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó lẹ́yìn lè rán àwọn ọmọ méjèèjì níṣẹ́. Bọ́mọ tí yín sì padà wálé pé òun ò rálì mọ́. Mo ń gbọ́. Wait. Ó ti sọ lẹ́yìn yín o. Mo ń gbọ́. Mi ìrán. See, Ẹ dúró fẹ́ sọ nǹkan kan. in that park. In park. Ṣé na that day gangan? Yes, that day. Mama, In park. he park. Yes. Wetin he park? Bed. Bath. Wetin again? Ìyẹn mama. Mama. That day gangan. That day Ṣé gongo. that day wey he tell me say he dey find Alima? Ṣé na that day mama dey park? Yes. Na me. Mama, ẹ gbọ́, kí ló mú yín kẹ́rù lọ́jọ́ yẹn tẹ́ ẹ kó bẹ́ẹ̀dì? No bed the day the night two bed. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Kì í ṣọjọ́ yẹn sá. Bed. Bọ̀ ṣe Ní sùúrù. ṣe Ní sùúrù. Mama. Ní sùúrù. Olóòtú. ẹ kó bẹ́ẹ̀dì? Ṣé Olóòtú. mo ń bọ̀ náà màmá, ṣé ẹ kó bẹ́ẹ̀dì? Mátíráàsì. Ọmọ tó lọ skul. Ṣé lọ́jọ́ yẹn náà lọmọ yín lọ sí? Ìṣọjọ́ yẹn on 5 lọ gbogbo àwọn ọmọ resume from KG level to higher institution. Bọ̀ ṣó nígbà tẹ́ ẹ kó bẹ́ẹ̀dì? Tẹ́ ẹ kó mattress? Ní sùúrù. Ṣó nígbà tẹ́ ẹ kó mattress? Ìgbà tí àwọn ọmọ mi resume school náà kó ẹrù wọn. Wọ́n gbé mattress. Eléyìí tó lọ sí Ìlọrin ó kẹrù ẹ̀. Eléyìí tó lọ sí Èkìtì bíi ó kẹrù ẹ̀. Ọ̀yẹn fresh. Ṣé ọjọ́ yẹn gangan lẹ kó? No, it's on 5 now. On 5. Wait. What did he tell me that day? Ẹ gbọ́ kí ó ní kí n béèrè lọ́wọ́ yín pé kí lẹ bóun sọ lọ́jọ́ yẹn. Ẹ̀sùn wọn bá sọ. Màmá ṣe. That's some now. Màmá kí ni màmá ó ní kí n béèrè lọ́wọ́ yín pé kí lẹ báun sọ lọ́jọ́ yẹn. Ẹ̀sùn wọn bá sọ o. Kí bẹ́ẹ̀ bá sọ. Wọ́n ti mà. He tell me say, say Ada, in that park o. Wetin Say Ada in don park o. That park. Comot to where? No. Ado. Olóòtú. Go for Ado. Olóòtú. Ọjọ́ tí àwọn ọmọ mi resume school. Ìkan ní admission sí fòtẹ́ àbí báwọn ṣe kọ ní ìlú. Kọ́mọ yìí tó sọnù màmá kó tó di pé wọ́n rọ́mọ yìí mọ́. Bẹ́ẹ̀ sà.
kẹ́rù ńlé. ìgbà tó resume school on 5 ní na January. on 5 January. kí ló dé tẹ́ kú òǹlé yẹn gan tán rí yín mọ́ láwọn àsìkò kan. kò sígbà tí mo kúrò nílé during the period tí n bá ti kúrò nílé ìsìkà ní sùúrù. màmá ẹ wá. ẹ máa gbọ́ tí n bá ti kúrò nílé. Ada stand up. tí n bá ti sí ilé sà tí n bá tẹ́ bá ti mọ̀ pé mi sílé pẹ́ ọjọ́ kan ọjọ́ kejì ọjọ́ kẹta a jẹ́ yín pé bí a mọ̀ lọ sí program. program wo. mo máa lọ sí program lórí òkè. ṣé wòlíì ni. mi kì í ṣe wòlíì but due because of the threatening in that house ló mú mi discharge ara mi. kí ló fa threatening. the threatening is because nígbà mìíràn like for example ìyá ọlọ́mọ inú ṣọ́ọ̀ṣì ni mo wà tó wọnú ṣọ́ọ̀ṣì wá tó wá bá mi nínú ṣọ́ọ̀ṣì. ẹ máa sọ̀rọ̀ yín màmá. inú ṣọ́ọ̀ṣì ni mo wà tó wọnú ṣọ́ọ̀ṣì wá tó wá bá mi nínú ṣọ́ọ̀ṣì. ó ní láti bá sọ fún pásítọ̀ mi pé òun bẹ̀rù Ọlọ́run òun sì bẹ̀rù òun fíà òun tijú pásítọ̀ pé nǹkan tó ń fẹ́ wá ṣe nínú ṣọ́ọ̀ṣì pé kì í ṣe nǹkan kékeré. eva sọ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni iná sọ fún mi bẹ́ẹ̀. wọ́n ríran àbí wọ́n sọ. mo ní ìyá ọlọ́mọ sọ bẹ́ẹ̀ fún wọn. wọ́n wá ó wá ní ó lè mi ní suspect down. ìyá ọlọ́mọ sọ bẹ́ẹ̀ fún pásítọ̀ wá pè mí. ẹ dúró màmá ṣé ẹ mọ màmá yìí rí. ta ni màmá tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. ìyá yìí mo mọ̀ wọ́n. ẹ kalẹ́ mà. ẹ kálẹ́ ọmọ ẹ̀dẹ́ mà. ṣé ẹ ń gbọ́ nípa ọmọ tí ó sọnù mà. bẹ́ẹ̀ ni sàmú gbọ́ nípa ọmọ tó sọnù òun náà ló jẹ́ ká wá síbẹ̀ lé. ta ló gbé ọmọ yẹn. àmì ìlẹ̀ sọ pé nǹkan báyìí ló gbé ọmọ. kí lẹ̀ yín mọ̀ sí. ẹ ṣe sà ní ìgbà tó ọmọ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ mi ti ẹ̀gbọ́n kan ìtara ti pè mí pé torí mi lè ṣe kí n má gbọ́ prógráàmù yẹn gbìyànjú ọkàn rẹ̀ mi mo sùn so ló wá pè mí pé àdúgbò wa náà ni wọ́n ti gbé ọmọ mo ní lẹ́lẹ́ mo ní rẹ̀ òṣèlè ní àdúgbò wa rí mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láì ṣe wúrẹ́ mo ní rárá o so ìgbà tí ilẹ̀ wa mọ́ mo sà wá dé àdúgbò mo sà wá gbé pé lóòótọ́ náà gbé ọmọ yẹn kí ló ń ṣẹlẹ̀ irú ilé òṣèlè ní àdúgbò wa rí pásá ṣe ń bá bọ̀ nìyẹn tá à ń bá bọ̀ so ọjọ́ yẹn náà mo tẹ̀ tó ti bá ti dé láti fi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí bá ti ṣẹra mo sùn nìyẹn mo ṣe sùn mo kàn ń gbúrò ariwo mo ní àbí wọ́n ti rí ọmọ yìí ni bí mo ṣe fò dìde nìyẹn ìgbà tí màá fi dé ta gbogbo àdúgbò ti kún àtọkùnrin àtọmọdé àtàgbà kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní mọ́mí ló kó lọ nínú ilé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wọ́ ọmọ nínú ilé wọn tí rí ọmọ yẹn wọ́n kó lọ kò yẹ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ torí bí mo ṣe gbọ́ gan wọ́n ní ìyá ọlọ́mọ yẹn gan pé mọ́mí náà ló máa ń gbé àwọn ọmọ yẹn fún tó bá ti ń kiri àgbo lọ mo ní pé mọ́mí gan ló yẹ kí ọ̀rọ̀ ọmọ yẹn kó ká lára jù náà ọmọ tó ti fa ròyìn tẹ́ ti ṣe pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀ yẹn gbogbo àdúgbò ló àṣà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé kò yẹ kó lè àwọn àdúgbò wọn sá lọ mú obìnrin ní ìsàlẹ̀ títì. ìyá yìí. bẹ́ẹ̀ pé kò gbúdọ̀ lọ. wọ́n fẹ́ sá lọ. bẹ́ẹ̀ àbí wọ́n dágbére. mi bá wọn dágbére mi sáwọn bẹ̀ẹ̀ ti ìsàlẹ̀ títì náà ti lọ mú wọn wá pé wọn gbúdọ̀ kúrò ní ilé yẹn so gbogbo àdúgbò sá pé kọ́ lọ mú ọlọ́pàá pé èyí tí ìyá ẹ̀ tá a fi lọ gbogbo àdúgbò àwùkú lọ sùn sí station torí pé ọ̀rọ̀ ọmọ yẹn ká wa lára nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní àdúgbò yẹn báyìí bí ọlọ́mọ tó bá ń lọ báyìí tó bá mú ọmọ ẹ̀ sẹ́yìn tó bá ti dé àdúgbò báyìí lákè ọmọ ẹ̀mọ́lẹ̀ ní àdúgbò tó ti gbọ́mọ lélẹ̀ irú òde ṣẹlẹ̀ rí ẹ̀rú wa bá gbogbo wa mọ́mí ẹ̀ tí kò yẹ kẹ́ ní ẹ̀ ń lọ ẹ ní sùúrù ó ṣe ẹ̀yìn kọ̀ọ̀kan lẹ̀ ń gbélé ibo gan tá a fojú sí pé ibo gan pé òní bẹ́yà òní gan tó gbọ́mọ ara ẹ̀ balẹ̀ kò ṣe é nísìn asáfa ọ̀rọ̀ yẹn wọ́n á gbé sí mọ́tò pé no pé ẹ lè lọ lálẹ́ gbogbo àdúgbò ibi tí ìyá ẹ ti wọnú mọ́tò yẹn ló ti mú aṣọ ara ẹ̀ pààrà tó fà á yà tó ń ṣe náà nà ọjọ́ yẹn gan bó ṣe tanná wojú mi lélẹ̀ mo ní kí ni mo ṣe fún yín tẹ̀ tanná wojú mi ò rí yín níbẹ̀ tọrọ bọ̀ yìí kò sẹ́ tó jẹ́ abiyamọ. wọ́n wá ya aṣọ wọn. ó ya aṣọ ara ó faṣọ ara ya nínú mọ́tò kò sẹ́ tó lè jẹ́ abiyamọ kó gbọ́rọ̀ yìí kó má tara ọmọ. màmá. so ẹ ṣe. ìyá ṣe rí ẹ dákun ibi tá a dé yìí ẹ má bínú gbogbo ẹ̀yin ará àdúgbò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àsìkò ti pé ni. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àsìkò ti pé ni. ṣé pé mi kì í ṣe pèlè fún ìjábọ̀lẹ̀ nílé ìwúrọ̀ mi tẹ̀síwájú lọ́sẹ̀ tó nígbà tí aṣọ yíga yẹn àwọn fún ara wọn àwọn ará àdúgbò ìkọ́mọlẹ̀ pọ́ìntì ẹni ọ̀hún
òun ló faṣọ mi ya ẹ kúrò lórí ìyẹn ṣé mo ní mo lè bọ́ ìtẹ́ nìyẹn màmá Ògúntolú kó ya aṣọ mi màmá Ògúntolú ẹ kúrò lórí ìyẹn Màmá Ògúntolú. ṣé ẹ ní nípa ti pé bóyá mo kẹ́rù kúrò nínú ilé èmi ò kí ẹrù kúrò nínú ilé ọmọ mi ń lọ school the second day ó gbàgbé dọ́kúmẹ̀ntì kan mo padà wálé wá mu pẹ̀lú nǹkan tí mo mú wá ibẹ̀ ni bàbá ọlọ́mọ tó ti àtáàkì mi pé mò ń kó ẹrù pé wọ́n ń wá wọn pé mi lè lọ lẹ́nu lálẹ́ yìí bí bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn ó dẹ̀ ní kí n padà sínú ilé pé láyé pé mi lè lọ àtàlùbásà àti gbogbo nǹkan tí mo rà àtẹran ó wà lọ́wọ́ mi ẹni tó dìde ní òun ni mo gbé ẹran fún tó bá mi fi bọ̀ gbogbo nǹkan tí mo rà màmá Ògúntolú mi ìkẹ́rù lọ màmá kò Ògúntolú sí ẹni tó lè sọ pé mo kẹ́rù lọ àyàfi tẹ̀yìn ẹ bá fẹ́ pamọ́ ẹgbẹ́lẹ̀ dá mi. màmá Ògúntolú yes sir. ṣe rí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ okay sir. a máa tẹ̀síwájú àsìkò ti pé ìṣẹ́jú kan péré ló kù tá a nílò ṣẹ̀gbọ́n ẹ̀yin ará àdúgbò ẹ má bínú torí Ọlọ́run mo rí pé gbogbo àdúgbò ló pé wá sí i. àwọn bàbá àti ìyá àgbàlagbà tó wà nílé lónìí pé wọ́n gbọ́dọ̀ rí ọmọ ẹ̀yà yìí ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí ààfin òkú ẹ̀. inú mi dùn pẹ̀lú báwọn ẹ̀yin àdúgbò ṣe yà wá ẹjọ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a tètè máa ẹ̀yin lákọ́kọ́ máa dá sí kíákíá ṣẹ̀gbọ́n ṣe rí pé àwọn kan wà ń ta lẹ́ẹ̀kan ọkọ àtìyàwó kan ọ̀rọ̀ wọn sì wà ńlẹ̀ báyìí tá a ti ráyè dá sí ṣùgbọ́n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin lákọ́kọ́ máa dá sí ẹ wo èèyàn kan kó 4,000 méjì wá síbí wọ́n ní ká mọ̀ dà kọ wọn wọ́n ní ká fún ìyá ọlọ́mọ ẹgbà ọlọ́run á ṣọ́ wa ju ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ ẹ̀yin ará àdúgbò ìbànújẹ́ ò ní í ṣẹlẹ̀ ládùúgbò yẹn ọlọ́run ó ṣe ọmọ yẹn ní rírí ìyá ẹ má bá àwọn èèyàn wọ̀nyí jà ẹ já fọwọ́sowọ́pọ̀ bá ti rọmọ ẹ bá mi sọ fún wọn ṣé rí bó ṣe bí ìbánibọ̀ ẹ bá mi sọ fún wọn ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ìbá anybody jà ṣùgbọ́n threatening of life me I'm not alluding to it threatening of life ẹ ṣe bó ṣe sọ̀rọ̀ sí mi but ó ti sọ̀rọ̀ sí mi nínú compound ilé ni o ó ti sọ̀rọ̀ sí mi nínú compound ilé ni threatening of life ṣe understand threatening of life ṣe mọ̀ I cannot even condone it no retí ní nǹkan tí mi ṣe lẹ́sẹ̀ tí mi ní nǹkan tí mi ṣe tí mi ìlọ́wọ́ nú ẹ̀. ṣé àdúrà fọlẹ̀ mi náà ń gbà èmi kan fún àrà mi kan ń gbà àdúrà jùlọ àdúrà kò lẹ́ ń gbà ṣé àdúrà àti èkó lẹ́ ń ṣe ṣe ń wò wọ́n báyìí ṣe ń wò wọ́n ṣe ń wò wọ́n bó ṣe ń ṣe nìyẹn o ọbẹ̀ ṣáàrin gbogbo wọn olóòtú ṣáàrin gbogbo wọn yẹn ni màá wá dúró sí. ẹ máa bọ̀ ń bí màmá ẹ gbèsè gbẹ̀. ṣáàrin wọn yẹn ni màá dúró sí tí màá jẹ́ kó pa mí. ẹ máa lọ. tẹ́gbà dé tàbá yẹn ṣáàrin wọn ni màá dúró sí ẹni kí n dúró síbẹ̀. ẹ jáde ẹ máa lọ. ìyá. olóòtú ẹni kí n dúró sáàrin wọn in fact the research mi lè sùn síbẹ̀ mo gbà kí ló máa sórí òkè títí nígbà tọ́rọ̀ ìfún máa yanjú. ìyá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ láti ẹ má bá wọn fa wàhálà. ṣé ń wò wọ́n bẹ́ẹ̀. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin gba ibi tẹ́ ń gbà wá ṣe gbọ́ ibi tẹ́yìn ń gbà wá yẹn ẹ gbà wá bí lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ní sùúrù ṣe mọ̀ pé ẹ̀yin òkúkú mọ ẹ̀mọ kan wá ẹ̀ sì mọ inú wa ẹ wá bí ṣe gbọ́ màmá rárá ẹ̀wọ̀n ìbúra ń bí ibi yẹn ṣe lé ògùn ṣe ń gbọ́rọ̀ mi ẹ ní sùúrù màmá àní tí ẹ ní sùúrù tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ṣe gbọ́ màmá ṣe gbọ́. I have 2 children one is ó wà níyìn ìkan wà ní Ìlọrin màmá the same day on 5 ní gbogbo àwọn ọmọ yẹn. ẹ má wọrí tó bá dọ̀sẹ̀ ẹ fara yín balẹ̀ ẹ jẹ́ káwọn ò lọ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀.